Baba wo mi ni. Owó èbó. Lálẹ́ lè gbé lọ́bì kankan. Mr. Jalili. Mr. Jalili. Ẹ ìbò kọ̀ mi lálẹ́. Mr. Jalili. Lálẹ́. Mr. Jalili. Irọ́ lẹ pa. Kò mi ti lọ. Èmi ò láàkì owó nǹkan tó fẹ́ máa ṣe yìí o. Ọkàn ẹ̀ ò sí ń bì náà. Pákan ẹ̀ pọ̀ sí bíi. Mo dẹ̀ ti sọ fún ẹ gbogbo problems tó ń ro yìí tó kàn ronú tó ń ṣe mo ti ní kó fi gbogbo yẹn lẹ̀ agbára ló ń kà. Mo ti gbọ́. Jẹ́ kọ́kọ́ ẹ papọ̀ síbí ó ṣàmọ̀ pé àwa enjoy ara wa ń bí ni ohun kan tó ṣẹlẹ̀ ọ̀rọ̀ ẹ yé mi ó dà pé mo rí pé stress wà lára ẹ o ti wà lára ẹ o ti stress ara ẹ jù kán tó gbé oúnjẹ yẹn dé o ní láti rest a little bit. Jọmilójú. Má bọ̀ náà. Ìbà kọ́dá ìbà ṣẹ̀dá ìbẹ̀yìn ìyá o apanimáwàgún olókìkí òru ọ̀ṣàlàǹṣolo òṣòlòǹṣálá ẹ̀yin ìyá o ẹ̀jẹ̀ ojú mi ń ṣe má jẹ́ ohun mi o igbá ajé o igbá ajé o. Igbá ajé o. Kúnlé, kí ló dé? Jẹ́ ṣe ohun tí wọ́n ṣe o. Kí ni mo ṣe? Kò yẹ kó o jí nírú àsìkò yìí. Kí ló fẹ́ fi mi ṣe? Kúnlé àjọsọ báyìí. Irú àsìkò yìí kọ́ ló yẹ kó o jí. Má kó bá mi o. Ṣàánú mi. Ìwọ kan má bà tèmi jẹ́. Sùn. Ṣàánú mi. Sùn padà. Kúnlé ṣàánú mi. Sùn padà. Kúnlé má jẹ́ kí n wá. Má jẹ́ kí n wá sórí bẹ́ẹ̀dì, mo wà òkè ibi tí mo jókòó sí. Olúwajọmilójú. Má bẹ̀rù, má fòyà, nítorí pé o mọ̀ mí ni. Màá dẹ̀ wá fi ara mi wọ̀n ẹ́ sìn. Kúnlé jọ, má ṣe bẹ́ẹ̀. Má bẹ̀rù, má fòyà.
Olúwajọmílójú. Olúwajọmílójú. Gbogbo èròǹgbà ọkàn rẹ pátápátá ni Elédùmarè ti fi hàn mí. Bó ṣe ń ronú láti fi ìbọn pa mí kó o lè gbé owó ìsálọ. Bó ṣe ń ronú pé àbí ṣé kó o fi nǹkan sínú ọtí fún mi bóyá tí n bá sùn lọ pátápátá ó gbé owó náà sálọ. Àbí tó ń ronú pé bóyá mo tiẹ̀ fẹ́ fi ẹ́ ṣe oògùn owó ni. Èmi ò ń fi èèyàn ṣe oògùn owó. Áńgẹ́lì mo fẹ́ lórúkọ tèmi tó wá látọ̀dọ̀ Elédùmarè. Guardian angel ẹ̀sìn ni mo jẹ́ pẹ̀lú. Ṣé orí owó tó wá ń ronú àti gbé sálọ yìí ìwọ náà ló ní owó náà. Àfihàn mi ni pé kí n gbé owó náà wá fún ẹ. Màá gbé owó náà fún ẹ sìn. Olúwajọmílójú. Owó náà rèé. Tẹ ọwọ́ rẹ méjèèjì. Owó náà rèé. Olúwajọmílójú. Owó tá a wá gbé fún ọ yìí ná owó yìí ní ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yẹ. Please spend this money wisely.